Òṣogbo. Ikú ẹran. Òṣogbo. Ikú ẹran. Òṣogbo yìí. Ẹran akó èèyàn máa bọ̀. Ay bàbá. Ọdẹ ni. Bẹ́ẹ̀ni. Ẹ dákọ yín fún gbogbo ọmọ Nàìjíríà àtòyè tó wà lórí yín báyìí. Èmi ni olóyè Ẹ̀rín Òṣó Àjàdẹ gbogbo Ẹ̀gbá. Bàbá ṣe kọ́ṣẹ́ ọdẹ yìí. Mo jogún ẹ̀ lọ́dọ̀ bàbá mi ni. Ìjọ tẹ máa kọ́kọ́ yìnbọn ṣe ra bá ní àbíbò ní ẹsẹ̀ rí bàn. Mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá mi. Bàbá mi ló gbé ìbọn fún mi kó tí mo láfi pọ̀ kẹrẹ. Ẹran wo lẹ ọkọ fi pa? Ọ̀kẹ́rẹ́. Láti ìgbà tẹ wá ti ń dẹgbò yìí kí làwọn rírí yín nídìí iṣẹ́ ọdẹ yìí? Ìrírí pọ̀. Ọ̀yá ẹ̀yà máa gbọ́. Ká lọ́ọ̀dẹ ká má pẹran inú ìrírí ni ká dí gbójúlé pé léènì àṣẹran kó má ṣẹran léènì kákan ọmọ ká lọ ká dẹ́ pẹran bọ̀ ṣé wọn kò lúwa ló ṣe nǹkan kan ẹ̀ bá ṣe ń ṣe nìyẹn. Ayin bàbá nídìí iṣẹ́ ọdẹ yìí ẹ máa ń dẹná. Mo ń dẹná. Kí làwọn tó ju yẹn rí ń dẹná? Ẹ̀yà kà. Ó lágbára. Nígbà yà ń dẹná ká ń ṣọdẹ àlọ́gbó à ń pègbó ẹ̀ ní orílẹ̀ ní ọ̀nà kìíní ní kìíní orílẹ̀ wà ní ọ̀nà fìdíwọ́ aláṣọdẹ níbẹ̀ wọ́n sọ bàbá pé Olúgbòṣó Àjàdẹ Ẹ̀gbá gbogbo wọn pèsè àmọ́ Aláké ìjẹta ní oyè kan ó fẹ́ ṣe kìíní kan jọ ẹ̀ ó ní àfikún wá o àwa dédé ọdẹkẹ tí wà nígbẹ pátápátá ẹsẹ̀ pé rọgọdí àbábẹ̀rẹ̀ ọdẹ ó tágo 3 ọ̀sán lẹ́rìí rí yọ èmi ò dé rí mọ̀ nko mẹ́fọ́n nko mẹ́rin èmi kan rò pé bóyá ìran ọgbẹ́ kan mo wà nókò nẹ́gàn báyìí wọ́n pọ́n kò rẹ̀ ràn yìí ó hàn rírí o mo bá gbọ́ rí yàrí mo bá gbébọn sí gbáà ẹ̀ràn bá ṣubú ṣúráùfù lálápákó ọlọ́run kó bá fọ̀rùn kẹ́wọ̀n Sẹ́ríkì Ṣótáyọ̀ àwọn ọdẹ ọ̀rẹ́ mi àjọ wà nọ́dẹ̀ ibẹ̀ ẹ̀ràn ṣubú kò dẹ̀ lè débẹ̀ gbogbo wa ń wò báyìí àwọn ènìyàn yìí ẹ̀ràn gá ojú mọ́tò ó ṣe ọ̀ká ṣe sùúrù bẹ̀rọ̀ kú àwọn ajakọ̀jakọ̀ bàbá ọwọ́ àbẹ̀ ọlábùkún ní sí wọ́n wá ránṣẹ́ làbá Àjàdẹ Ẹ̀gbá àti Olúgbòṣó àti bàbá Tókò wọ́n ń pè ní Gidigaro ìbọn débẹ̀ ìbá Àjàdẹ Ẹ̀gbá rí wọ́n rí hẹ́pà ọmọ ìyọ́ lọ́mọ ẹ̀kan dáràn sí mi lọ́rùn wọ́n bàbá wọn kìíní kan ṣẹlẹ̀ wọn kì í ṣẹlẹ̀ ọmọ rẹ̀ ti pé rí o wọ́n èrì Aláké ìjẹta wá pè wọ́n oníkànlá kó ọ̀dọ̀ rẹ̀ àti irú ẹ̀ wọ́n máa kó bọ̀ wọ́n bá débẹ̀ wọ́n bẹ́ràn mo làbà sínú igọ̀ ògì báyìí mo jókòó mo rà fọ́tí gbọ̀nba nǹkan mọ́ máa wí torí n kò rírí òun wà bẹ̀rẹ̀ pé wọ́n bàbá mi rè má gba ọlọ́fà ẹ̀rọ mi yàrí ẹ̀ bá díje tí da èmi kú ti pa nǹkan kú mọ́ òun nǹkan mọ́ kinní kan ìyẹn kú síbẹ̀ àtúnṣọdẹ lọ tó tọdún 10 sígbà ni àtúnlọ igbó kan à ń pè bẹ́ẹ̀ ní ṣodò lérúbé apè náà àlọ́sọ́dẹ̀ ọ̀rẹ́ mi ẹ̀yìn ṣọ́dẹ̀ à ń pèlè ọba ṣẹ̀rí bẹ́ẹ̀ mi ṣe ń ṣèkà ọdún kí mo ń pẹ́ ẹ̀ràn kí mo ń ṣe gbogbo rẹ̀ ó dẹ̀hùn ń ṣe àbáfọ̀jọ́ sí ẹsẹ̀ bá pé àtúndébẹ̀ ìbàdébẹ̀ àwọn ń ṣóhùn lọ́wọ́ Dáúdù mi yóò wà ń bẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wà gbogbo wọn wà wọ́n ẹ̀ràn kan jẹ́ ọ̀gẹ̀dẹ̀ líbí yìí o wọ́n kó bá ti jẹ ọ̀gẹ̀dẹ̀ agbágbà látòkèdè lẹ́bàáyìí ọ̀nà ọ̀gẹ̀dẹ̀ àkú èmi ò dẹ̀ mọ̀ pé má pẹran àmbọ́dẹ̀ ẹ̀bọ̀ ti pa gbọ̀nì 9 ẹ̀tù bí 15
wọ́n pa alẹ̀ ó kọ́ àwọn gbẹ̀yìn ọ̀run káláwo ẹgbọ́n mi kọ́ wa à ń pè ní ráì mi èrúbè ọ̀dẹ lọ́nà ọ̀run mo kàn sára sí ọ̀dẹ lọ́nà ọ̀run mo tún kàn sára sí ọ̀dẹ lọ́nà ọ̀run mo kàn sára sí bàbá kan à ń pè ní lísà èrúbè ọmọ ọ̀dẹ. mo ní oyin kì í bọ́n bọ́ọ̀gọ́rùn-ún ló kó nǹkó yìí bọ́n mo ní mo lè máa yà níbí báyìí ó tán mo ṣe ẹ́tà sí ìdí báyìí mo dá ayé ọkàn nẹ́tà mo fi sí ìbọn mo ní máa pẹ̀rùn níbí báyìí bó já sí èmi náà gbọ́dọ̀ yìnbọn báyìí ṣe débẹ̀rẹ̀ ojú kan jáde núra pàbá yìí gbọ́ àgbàgbà kó wọ́nu ọ̀pẹ̀ yìnbó oyè wọn náà pẹ̀gbẹ́ mo máa fi eyọ ẹ̀ta tí mo fi sí ẹ̀ mo máa fi rosco à ń pẹ̀ta ní rosco nígbà ẹ̀ mẹ́sàn-án wà nù rẹ̀ mo bá pọ̀ gbúra báyìí kò yàtọ̀ ẹ̀ rosco ẹ̀ bọ̀ èmi máa lè pe ojú ẹ̀ wọ́n wọ ojú ẹ̀ tì náà pẹ̀ wọ́n kẹ́ máa wó kóyin lọ́jà ó pẹ́ làgbọ́ pé pa ẹran yìí ń bọ̀ yà kó rírú rẹ̀ rí ó di rìyà gbogbo ọgbẹ̀ bá dàrú èmi tó nínú oko òbí ibo yẹ ṣé mo rí ṣe òyọnu àgàṣù tù báyìí ẹran ràn pé ẹ ìṣó máa gbà ó jùnú sí báyìí ó tó mọ́tò àrùn pílẹ́ẹ̀nì ó jùnú sí gbòò ó di gbìrìgàdà ẹran tàkìtì dèdàjà àtọgbà àtòwòkó ìmọ̀ nígbà wọn bẹ̀rẹ̀ sí sápadà ẹ̀mọ́ ni mo ti mọ eléyìí ẹran wo ni àgbàlagbò owó rẹ̀ gbútó yìí àbápá ẹ̀ gbọgbọdẹ aago méjì kọjá ogún ìṣẹ́jú rà kúrò nínú dédé ọdẹ pàgbọ̀nrín mẹ́sàn-án kọ́ ìfàyà ẹran tí kọjá tí wọ́n fi kàtà máṣíìnì gbé ẹran gbórí ìyẹn tó ń bẹ̀ wọ́n tún wá ṣọ̀dẹ kan ní oríláàké mo lọ sórí láàké àtúnláṣọdẹ àmọ́ ṣèjọ́ kìnìún pẹ̀tù bí 13 kan lù fi jẹun àjẹun bòdìjọ́ kejì abẹ́rẹ́ ọdẹ odòrújọ́ ẹ̀dọ́la máa wo orílẹ̀ ẹ̀ ọ̀rẹ́ mi kàn bá pè mí oníkúnjẹ káṣọ́ ọ̀dẹ alẹ́ lọ mọ̀nódà lórí láàké kan rẹ̀ à ń pè rí bẹ́ẹ̀ lórí láàké gbẹ̀dù à ń ṣọdẹ mo pẹ́ yé mo ń gbọ́ kí ilé pa ẹ̀ lẹ́nu mo rí yàrá ju gèǹgè báyìí lọ ẹ kúrò níbẹ̀ o ṣé gbàmọ́gbò mi ẹ kúrò níbẹ̀ o èmi ká kúrò ẹ̀ núgbẹ́ wọn bàbá wa kó fẹ́ ṣe ó yá má bọ̀ kájọ pàdé ìwọ ọ̀rọ̀ núgbẹ́ àwa ọdẹ ìwọ má tún báyìí mo yin kìbọn kan sí gbà aṣọ rẹ̀ túká mo yá gbẹ ní rẹ̀ ó gbẹ níbọ̀ ni mo yá gbé ègbèrè oríjètù yẹ báyìí mo gbẹ ní ẹ̀ mójú sápò ọ̀rẹ́ mi ẹ̀kẹ́ ń ṣọ́dẹ lọ báyìí ó kọ sí mi ìmọ̀rin ìsìwájú ń gbé báńgbẹ́ ní mi ìmẹ́ẹ̀ni ìtò ti máa rí àlọ́ rámírámí rodò rí ó dẹ̀rẹ̀ nírẹ̀ yìí àbí kó yá máa lọ kó bá dúró wọ̀ yìí àbùkà kan ẹ̀ mo tún tọ́ bàpò mo yín kìkejì ó di mi kó máa lọ ya gbẹ nírẹ̀ mo gbé sàgbó ojú wà lọ́mí dé ni ẹni gbére wà lọ́mí àwọn bàbá wa mo gbédé mọ́ àwọn bàbá wa wọ́n gún gbèrè ara àwọn àrírí yín náà nù bẹ́ẹ̀ ni ẹ jẹ́ gbọ́ rere yín kan sí mo ń gbọ́ yín akóńbẹ aṣọdẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdẹ apẹran àparí yẹn wọn kàn díjọ kan rẹ mo fẹ́ ṣọdẹ lábúlé bàbá mi níṣó bá ń dé yìí nílùú jẹun òjò rọ̀ lọ́wọ́ rọ̀lẹ́ mo dé gbé bọ mi ọdẹ wù mí ṣe kì í ṣọdẹ bàbá àdédọdẹ wọn ń ṣe èyí Ọlọ́run kó láwọn ọmọ wa Ọlọ́run kó láwọn ọ̀n rírì sí ṣọ́kọ̀ ń pẹran kan jẹ èmi kò tẹran rí lọ́jọ́ àbábẹ́ wọn gbọ́dọ̀ gbọ́ pé wọn gbọ́dọ̀ kàn mẹ́ran tèmi pé lẹ́ni pa ẹran ó tà lọ́jà èmi kò tà rí. ẹ ti kó lẹ́rìn ẹ ti kó lẹ́rìn àti kó ń bẹ̀ àti dájáde ẹgbà pé ajáde ẹgbà lẹ́ni ó gbọ́dọ̀ wọn wá fẹ́ wọn rẹ̀ ran tèmi rí. mo kàn lọ níjọ́ ìmọ̀ gbé bọn lọ́wọ́ rọ̀lẹ́ mo wà lóko mi mo ń ṣe fàájì ní nǹkan bá go 11 òru mo pẹ́tù kìíní mo pa kejì wọ́n gbọ́ yín kí mo máa já gbàgbà nínú àpá báyìí lẹ́rìí mo rí
kí láti ń pè kíní ó lípẹ́ Ọ̀rẹ́. àká Aka. ó bá gúgẹ ọ̀hún báyìí mo bá lọ́mú ojú sápò mo bá gbé mo di àpò mi mo máa ń gbé bẹ́ẹ̀ lábúlé mo pẹ̀tù méjì eléyìí náà tó kún lásù ó kọ́ dẹ̀díjọ́ kẹta ẹ̀ mo dẹ́ lọ dẹ kí mo pàdé yakọ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ládùúgbò wa ó kí mi ọkọ mi kìíní kan gbádágbòdo alùkókò èmi ò ẹran akó ènìyàn àbọ̀ èmi ò ó kàn dẹ̀dá lẹ́yìn mo lọ dẹ báyìí mo rí ọ̀wàwà mo kọ́kọ́ pa mo rẹ́tùkọ̀ mo pa eléyìí náà ètò ẹ̀mí kí mo báyìí kí mo gbọ́ lẹ́ni o èmi ò lè yan o àbúlé wa kẹjì síbẹ̀ inú gbẹ̀rù ń pè inú gbó lẹ́ni o ikó bá ń gbọ́ ọmọ mi o ìmọ̀ ọmọ rẹ̀ o lọ́mọ rẹ̀ ẹ̀ẹ̀ka ìmọ̀pa níjẹta ọmọ òun èmi àti wa tọmọ rẹ̀ ńlọ òkúre yìí ẹran ṣọ́ ọmọ rẹ̀ rí ẹ̀ka ikó bá ń gbọ́ ọmọ òun ó yí kí mọ́kàn gbàbù mi kó yá máa lọ èmi ò máa halẹ̀ mọ́ ó dẹ̀ lè rí o làmọ́ bàbá lábúlé o ìyá ẹ̀ ti tọrọ ẹ̀pá ó ti tọrọ ìpẹ́ ẹ̀ka ẹ̀ lọ́wọ́ mi kí n fi ìpẹ́ ẹ̀ka hùn ṣé o rò pé mi lè jẹ́ ẹ̀ka wọn bàbá rẹ̀ mo gbé ẹ̀ka hùn ìpẹ́ àká ẹ̀ ó tọrọ lọ́sàn-án ó nípẹ́ ẹ̀ka kún fi hàn mí kò ní ẹ̀mọ́ wà lọ́wọ́ bàbá wa mi ló làbá wọn ó dẹ̀ lè lọ ọ̀dọ̀ wọn lẹ́yìn wà ń bíbí lébi làbá bàbá lábúlé kó lágbá ìpẹ́ ẹ̀ka o kò wà bá mi nù gbẹ̀rù pé kún bá ń gbọmọ òun ìmọ̀ ilé ọmọ rẹ ẹ̀ẹ̀ka àmì lábúlé kó làgbé kó làbọ̀ bàbá wa o kó làgbá ẹ̀pẹ́ ẹ̀ka lọ wọn kò ní fíwà ẹ̀mí yóò parí iṣẹ́ òdálẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Bàbá ọdẹ. ó Àjáde Ẹ̀gbá gbogbo Ẹ̀gbá bẹ́ẹ̀ ni nídìí iṣẹ́ ọdẹ níjọ́ wo nínú yẹn dojú kí ló ṣẹlẹ̀ níjọ́ náà. ìjọ inú mi dùn jù gangan rí pé ọjọ́ tí mo dé pàkúté mo pa eku 6 àwọn ìyàwó mi wà lóko ọmọ mi wọ́n wà níléèwé eku lóbìnrin kòtò olóṣè àwọn rẹ̀ pupa báyìí inú mi dùn èsì ń jà àrọ a máa jẹ mo lọ pàkúté ẹ̀ láàárọ̀ ọmọ tí lọ léèwé mo pé kọ́ ẹ̀ mo gé sí méjì mo ta lápá ìkànnà ọmọ mi kékeré kan kò jù báyìí lọ olóòta àfíìsì inú mi dùn ìbọn ya ọmọdé wọn ká pa jẹ eku àṣẹrẹ yìí wọn yẹ kú kẹmí wọn dá o wọn bẹ kú àwọn jẹ ọjọ́ tí inú mi dùn gangan nìyẹn. Ọjọ́ tí inú yẹn dùn. bẹ́ẹ̀ ni Bàbá ó lé dòdòdò ó máa rò hàn. bẹ́ẹ̀ ni lọ́jọ́ kan nídìí iṣẹ́ ọdẹ ìjọ wo nínú yìí bàjẹ́ kí ló ṣẹlẹ̀ jọ náà. ọjọ́ ńlá à ń pè ọjọ́ yẹn lọ́jọ́ gudugbẹ bàbá kan lọ́dọ̀ wa ó ń ṣọdẹ bára bá lọ ọdẹ ó ṣèkà ọdẹ rẹpẹtẹ ó ṣe ọkà bẹ̀rẹ̀ àlọ́dẹ káàkó pẹran alọgulọgu lẹ́yìn o lẹ́dọ̀ lórẹ́kọ̀ ìbọn kan ró apá kínní kan ìbá wa bọ̀ lọ́nà inú bàjẹ́ ìyá pẹ̀rùn ìbá dẹ́búlé ọ̀yàwó wa hàn kẹ́ bá bọ̀ àwa kò pẹ̀rùn hàn ṣe tán yìí hàn bá ẹ bá lásù bẹ́ẹ̀ lọ níjẹta ẹ̀pa ẹ lọ níjẹrin ẹ̀pa ẹ lọ lánàá ẹ̀pa tí wọ́n kóra yín ẹ̀tún lọ́ọ̀dẹ àwa kò burú àpamọ́ níjọ̀mù rẹ̀ ìjọ gbúrò ọ̀bọ̀ rọra Jésù inú yìí ó dùn ní èdùn níjọ ìwọ tó lọ jẹ gbákejì rẹ̀. igbákejì rẹ̀ ni pé ọjọ́ tí a tún lọ́ọ̀dẹ ọjọ́ ńlá ńgbà tó dọ́dẹ ẹnì kan náà ara wa ó fẹ́ ṣe kò mọ́ ó bá pè à pé ká báwọn ṣọdẹ ẹjọ́ ká má nàún o gbogbo ọmọ Nàìjíríà ẹ má nàún ẹni tí múrí 5 bá lọ rẹ kò ná ẹni táwọn kan bá lọ rẹ kò ná ọmọ táwí kò náwó wọn bá pè ọdẹ pé kálábà ṣọdẹ mo fún ọ nígbà owó kékeré ó sì rajà rẹpẹtẹ mo fún ọ lẹ́kọ̀ọ́ 5 mo ní kàn lára ẹwà kàn wà mọ́ká lókè mi kàn ṣe ẹwà òun òtòrá alájà
gbogbo ọ̀tọ́ bá ṣọdẹ kán lè jẹun kán bá ṣọdẹ kán pẹran bàbá àwòkò títí apàkínní kan bàbá rẹ̀ sì pé lágbájá ó náwó ju ó ná àwọn rẹ̀ pọ̀ ju kò lè pẹran kò lè ṣe ṣọdẹ màálù 10,000 10,000 ni mo tún fẹ́ 10,000 kó má lè tẹ̀. Ẹjọ́ mo bẹ̀ mọ́ gbà Nàìjíríà ẹ má ṣàwọn rárá onímúrí 5 onímúrí 2 ẹ jẹ́ ká fi ràn ara lọ́wọ́ torí pé ìtì mò ń ṣe yìí ẹ̀yin lẹ dúró tì mí kẹ́ ràn mí lọ́wọ́. Ẹ ṣé bàbá ọdẹ. Ìbéèrè tí mo tún fẹ́ bi yín ò ní pé àwọn kan máa ń sọ pé ọdẹ ìlà wọn lọdẹ ìlówó lọ́wọ́ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Ẹ ṣé ọdẹ ńlá ọdẹ kò ńlá ọdẹ tó bá ń pẹ̀ràn kó bá ń láta kó lè là. Ibi táwọn àpá ẹran dé lénìí kí gbogbo ọdẹ má gbọ́ kójú ọrẹ orí ẹran tẹ̀mí pa okun àgbàrígo èmi kò nẹran lọ́jà rí kán pé ẹran mi rè yìí kán pé ẹran nígbà yẹn mo wà lẹ́rí kán pé ilé ẹran mi rè yìí hàn ní lè máa ṣe lè máa jẹ́ adédùpẹ́ lọ́dọ̀ ló ń gbé náwó lọ́hùn ṣe dẹ̀ wá àní à ń fi rìn àní à ń gbé sù àní à ń gbé ẹkúnàwó ànóbìnrin dẹ ṣé èkó ìtọpẹ èmi pé wọn mo náà kì í pẹran látòrò léèwọ̀ kó pẹran kó la tàkí àwọn rẹ jàjẹ ṣé inú ìyàwó yẹn àdùn ṣàṣàdúrà òun. Bàbá lónìí nílẹ̀ tó ní tọmọ yìí ẹ̀yin ní gbogbo Ẹ̀gbá fi ṣe Àjàdẹ. Gbogbo Ẹ̀gbá bẹ́ẹ̀ ni. Gbogbo ilẹ̀ Ẹ̀gbá. Bẹ́ẹ̀ ni. Ọgbọ́n akínlẹ̀ dá sí. Ẹ ṣé bàbá. Nǹkan tẹ́ ẹ mọ̀ tí wọ́n fi dáfa kí wọ́n fi ṣe gbogbo rẹ̀. On the 3 oṣù kẹta náà ń ṣe mítìnì ọdẹ Ẹ̀gbá. Bẹ́ẹ̀ ni. A kàn lọ lóṣù 11. Tẹ́lẹ̀ wá pé ọ̀nà ọ̀rọ̀ kan wá o. Mo ló dá o. Ojú kò bá ìròyìn mo rí hàn bí ogún ènìyàn wọ́n gún pẹ̀tẹ́sì Ẹ̀gbá báwọn kò pè mí mo dẹ́ jókòó wọ́n lè pè títí kí má wà dípò kẹrin báwọn kò pè mí mo nára bí ìbá kíní kan bọ̀ ọlọ́fẹ̀ẹ́ kò tẹ́ fẹ̀mí rárá pé bóyá wọ́n ti sọ lójú mi tàbí nìkan wàá ṣèkì wọ́n ṣe mo rí bẹ́ẹ̀ mo gbá gbogbo olóyè Ẹ̀gbá wọ́n wá gbé sí àlẹ́ báyọ̀ kó ń jókòó àmọ́ ní rárá mo náà kò yan bàbá kó ń jókòó rẹ̀ ẹ jẹ́ kí ń jókòó lọ́dọ̀ yìí wọ́n bá kú sẹ́ẹ̀rì àwọn kò lè yàn lẹ́mìí tán ní nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé lénìí wọ́n ti lọ sí lọ́la kí wọ́n ti ṣe nǹkan kan wọ́n ní Àjàdẹ Ẹ̀gbá èmi rò mú èmi fi sẹ́yìn làdá fà ẹ̀ kò dẹ́jẹ́ mi rò dẹ́ mu èmi ń gbókò kò mẹ́yìn àtàrà ìkúta wọ́n kò sì mọ́ máa yí sí wọ́n bí tí wọ́n bá ètùtù ẹ̀ dérí ẹ̀ mo ní kó ń délé mo ní ọba kan mo ní ọmọ mo níyàwó àfi kí n là bá wọn kó ń fọ́n lésì kó bá dọ́gbọ̀n ọjọ́ à ń ṣe mítì kan lọ́n di 17 on the 17 ọ̀nà bàbá ṣe mítì Ẹ̀gbá 17 àkùjọ 15 wọn ní kó bá jẹ́ yọ 15 kó wá fọ́n lésì ṣọ́ọ̀rẹ́ mi kan dẹ̀ dìde ikọ̀ sì mi máa yí sí à ń pè lólíbọ́ rẹ níjà yìí. Ó lẹ́yìn lẹ gbọ́dọ̀ jẹ́. Òun wà pẹ̀lú mi à ń gbẹ́ nìkan lórí ọdẹ Ẹ̀gbá òun wà pẹ̀lú mi wọ́n dédé rẹ̀ wọ́n á fi kún dúró bí kò sì tọrọ. Mo tún lè béèrè kan. Ẹni tó bá lè pẹran jù ṣé ni wọ́n fi ń jàjàdẹ ní àbí ẹni tí ọba lè pe Ògún àbí irú èèyàn báwo irú èèyàn wo wọ́n fi jàjàdẹ. Ọ̀rọ̀ ẹ wáyé l'Abẹ́òkúta lọ́dọ̀ Aláké. Àbó olówó ni wọ́n fi jẹ. Olówó kọ́ ẹran ló ń mú débẹ̀ Aláké béèrè ó ní bàbá mi oníṣẹ́ ti pè ní rí mo ní mo pa òun náà fọ nǹkan mi kó pẹ́ fọ̀n àmọ́ pé lẹ́ràn tó wà ní wẹ́wẹ́wẹ́ Ògùn ṣe dẹ̀ òun ó ti parí Aláké Adédọ̀tun yìí ó sọ bẹ́ẹ̀ oníṣẹ́ ti onímọ̀ pè ní mo pa. Ẹ dákun wọ́n bá béèrè báwọn tẹ́ ẹ bá tí ì pèrìn rí wọn ò ní fi ń joyè wọn. Àbúrò àrùn máa ṣe é ṣe o torí pé mo rò pé onídìí kéńkélé kan onídìí kéńkélé kan
káwa náà yà múra. múra dédé náà ká lè máa wá erin káàkiri. dédé náà máa lè ṣe. torí gbà tẹ́ ń pè erin ẹ mọ̀ pé yóò padà rí báyìí. nígbà màmá kó má rí báyìí. bàbá iṣẹ́ ọdẹ yìí pẹ̀lú bí tó gbé yín dé yìí. mo dúpẹ́. iṣẹ́ ọdẹ yìí ń lọ jẹ́ ẹ̀jẹ̀ Àjàdẹ fún gbogbo Ẹ̀gbá. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run n kò mọ̀ pé olédè bẹ́ẹ̀ o. olórí ọdẹ ní Àjàdẹ. n kò mọ̀ pé olédè bẹ́ẹ̀ rárá. ọláwọn bàbá nẹ́ni o. bẹ́ẹ̀ni bó o nínú yín ṣe rí. ìmọ̀lẹ́ ni pé kí n là ṣe ọmọ mi kí mo pè wọ́n jọ ẹnìkan kò ń dágbó ṣe. bó o nínú yín ṣe rí lónìí. ìmọ̀lẹ́ yìí kálá ṣe inú mi dẹ̀ ń dùn. ìwádìí àná lẹ́nìí kí mo ṣe pati mọ́jú yìí inú mi tún wá dùn yàtọ̀. tẹ́ ẹ lọ́mọ tí ń ṣọdẹ. ṣé kó máa pé nǹkan máa jáde. rárá mo béèrè ni. obìnrin pàpà lè yìnbọn obìnrin tó lè yìnbọn wà níbí. ẹ̀kọ́ ọmọ yín obìnrin lọ́dẹ. lọ́dẹ màá fi pé kí wọ́n bá rí ọdún kan ẹ̀tú wà abúlé wa mò ń ṣọdẹ ẹ̀tú wà abúlé ọmọ ọmọbìnrin ìlú pa níbàṣà ọ̀hún ṣèkà ọdẹ báyìí. ó ní ìbọn tí ẹ ní àbọ̀. ní bàṣà kó gbóngbòbò kúmọ̀ ṣọ́kóbò gbàgbàgbà ṣọ́kóbò abúlé ṣọ́bàndé mò ń ṣọdẹ nígbà yẹn mo la ṣọdẹ mo wá pé gbogbo Ẹ̀gbá yìí kọ́ bá mi ṣọdẹ ọkọ àwọn bá ṣe tu wẹ́bulé kọ́ ọmọ mi kó gbìbò àwọn wà níbí wọ́n lù pa ká mọ́tò rí ìbọn. ẹ̀yin la jáde lẹ́gbà báyìí. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. kí làwọn ìgbéga tí ó bá ẹgbẹ́ ọdẹ. ẹ ṣé o mo dúpẹ́ látọwọ́ Ẹ̀gbá àtàlákẹ́ Ẹ̀gbá àtàràbọ̀dẹ Ẹ̀gbá olórọdẹ Ẹ̀gbá ẹ bá mi kí gbogbo wọn pé ọ ṣe ọkọ àdúrótì nǹkan tó dáa ni pé kọ́lọ́run jẹ́ kí àwọn ọmọdé Ẹ̀gbá kan gbọ́ràn wọn bá gbára mi bá ká màmá ṣe o ẹni bá súnmọ́ mi èmi náà súnmọ́ ọmọ ìbápọ̀ nǹkan ní bàbá tí ò máa jìyà o èmi náà máa fún ọ lọ́dà Ẹ̀gbá báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí mo ìfẹ́ kó rí rẹ. Àjàdẹ Ẹ̀gbá. bẹ́ẹ̀ni. ipò wo ló wà sí àràbà ọdẹ Ẹ̀gbá. ẹ ṣe àràbà ọdẹ Ẹ̀gbá olórí gbogbogbò ni ogun l'Àjàdẹ ní ogun Ẹ̀gbá l'Àjàdẹ ní ogun Ẹ̀gbá tó ń bọ̀ lámọ̀dún lójú kọ̀ọ̀kan láyìí wọ́n máa robí ni wọ́n máa ròrógbó ni wọ́n máa ra nǹkan kan ni ọwọ́ mi ló gbọ́dọ̀ ti máa tó wọ́n lọ́wọ́ èmi lè máa fún ọ lówó ní Ẹ̀gbá ló máa fún ọ lówó ní ọwọ́ mi ló gbọ́dọ̀ ti máa tó wọ́n lọ́wọ́ káràbà pàṣẹ ni torí pé bàbá rò jẹ́ sí gbogbo wa ó jẹ́ bàbá pátápátá òbí ọba máa kọ ọ́ pàbá yìí mi ló máa kọ fi kàn orí rẹ̀. àwọn nǹkan mèremère tí ń wọlé Ògún ẹ bá ilé Ògún Ẹ̀gbá. bẹ́ẹ̀ni níbẹ̀ tí ó ti parí. bẹ́ẹ̀ni. bó o ní ìparí ẹ. Ọlọ́run á parí rẹ̀ Ẹ̀gbá máa náwó mi náà máa náwó ilé dẹ̀ Ẹ̀gbá ẹ̀ owó tó kọ́ fi bẹ̀rẹ̀ báyìí mi tó ń gbé sí lọ́wọ́ rẹ̀ tí mo gbé láti Abẹ́òkúta wọ́n bá fẹ́ owó ẹ̀dẹ̀ lówó oṣù mẹ́fà lọ́wọ́ mi ó dẹ̀ lè jẹ́ wá mílíọ̀nù kan àtọgọ́ta ẹgbẹ̀rún káyé bẹ̀rẹ̀ lé ẹ̀. ọjọ́ wo la parí ẹ̀. Ọlọ́run máa parí ẹ̀ kíákíá ọtẹ́ tèmi Ọlọ́run máa parí ẹ̀ àti kàn àti rẹ̀ àti nkọ́lẹ̀kù ìwòye ìtókù yìí Ọlọ́run máa parí ẹ̀ lágbára Ògùn lákáyé lágbára èdè Nàìjíríà ó máa parí. ọ̀dà ìbéèrè tó kásẹ̀ gbogbo rẹ̀ lẹ̀ ó ní wípé àwọn ọmọ ọdẹ kí lẹ fẹ́ kí wọ́n máa ṣe lákọ̀tún nínú ilé Ẹ̀gbá yẹn nínú ilé dẹ yẹn. lágbára Ọlọ́run máa pè wọ́n torí pé mi náà máa ní bí iṣẹ́ àtẹ̀mí ẹ ràn mí lọ́wọ́ ká ṣe lè bísíǹtì mẹ́wàá bá tọ́ sí ìwájú sọ́ máa kù
ìwé bá jílẹ̀kù èmi náà kò ní gbẹ̀yìn Ọ̀dà lágbára Ọlọ́run. ìyàwó ní ẹgbẹ́ ọdẹ Ẹ̀gbá, ìyàwó ní ẹ̀kọ́ sí ìjọba. Nígbà tẹ́yìn tó ẹ̀kọ́ sí ìjọba tẹ́lẹ̀, nígbà tẹ́yìn tó débẹ̀ ìyàwó lẹ fẹ́ ẹ̀kọ́ sí ìjọba. Àfi kí ìjọba ràn mí lọ́wọ́ gan-an. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo ní àwọn ọmọ tó máa rí ìjọba àtọ̀rẹ̀ àbámi rí ìjọba pé lẹ́dẹ̀ Ẹ̀gbá kò gbọ́dọ̀ bàjẹ́, kó má tù kó má bà. Ọba fẹ́ tí mo wà yìí náà mo fẹ́ pé kí Ẹ̀gbá kó wá ràn mí lọ́wọ́, kí n ọ́fíìsì tèmi, kí gómìnà dúró tì mí kó ná ọ́fíìsì, kí lè máa pàṣẹ látòkò lọ ilé. Mo dẹ̀ ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀dà lórí ọ̀rọ̀ ẹran àgbẹ̀, ẹ wo iye tí wọ́n ń ta ẹtu láyé ìgbà tẹ́yìn ń pínrin, ẹ wo iye tẹ́tú dà nísìn, ẹ wo iye tó ewo lórí jẹ́ nígbà tí ẹ̀yin ń pa irin níjọ́hun, ẹ wo iye tí wọ́n ń ta nísìn. Ǹjẹ́ lè ṣiṣẹ́ lé lórí kẹran àgbẹ̀ ọmọ wọn gẹ́gẹ́ bí Àjàdẹ? Máa pè wọ́n yọ. Àwọn ẹlẹ́ran àgbẹ̀ ọdẹ tó ń pẹ̀ràn Ọlọ́run àbámi pé gbogbo sóònù. Nọ́mbà 1 kọ́kọ́ dá lẹ́ni pé ẹ̀ta tí wọ́n ẹ̀ta ní báyìí 3,000 àtàpò 2 àbọ̀. Nígbà táwa ń ṣọdẹ gan àpò 3 rí mú rápálí, àpò 3 máa sí kọ̀mọ́dì báyìí méjì 24 kó bá wà dídí mi máa tún gbé 24 sàpò. Tẹ́nì kan bá tí ìkì 3 nígbà kó wá pò ń ti pẹ̀ràn ọ̀yá gbà 2 má jàbára gbà 2 wọ́n gbà kan ṣó dẹ̀ yé ṣe ní báyìí. Bàbá lọ́tà bá jẹ́ 35. Ẹyọ kan ni o. Béèyàn bá fi pẹ̀ràn ẹtu ẹyọ kan, ẹtu ń ṣe wá lè jẹ́ 20,000. Àtẹgbẹ̀rún 5 pàápàá. Ṣé iṣẹ́ wo lẹ́ ṣe lórí ẹ̀? Ọlọ́run á fún mi ṣe. Ọlọ́run á fún mi ṣe. Máa pè wọ́n. Ọmọ tó ń létí tó ń gbọ́ràn wà. Àwọn ọdẹ. Ọdẹ tó ń létí tó ń gbọ́ràn. Mẹ́kẹ́ bá sọ̀rọ̀. Bá sọ̀rọ̀. Kí wọ́n mọ̀ wò wí wọn ọ̀tá. Tí wọ́n bá fẹ́ ta fáwọn ẹlẹ́ran, wọ́n mọ̀ wọ́n. Àwọn ẹlẹ́ran náà ò ní jẹ́ ọ̀wọ́n. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ni ó fún yín ṣe. Àmín. Kì í ṣe àwa. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣàdúrà fún gbogbo ọdẹ lápapọ̀. Lágbára Ọlọ́run. Gbogbo ọmọdé ni màmá lọ́rin kí wọ́n máa bọ̀ rí. Ẹni jáàmù lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Gbogbo eré máa dé ní ọ̀la. Àlàáfíà jẹ́ yín. Ẹ̀dẹ̀ máa lọ́rẹ̀ máa bọ̀ rí. Ẹ̀ máa bá mi láyé àtàlàáfíà. Lágbára Ọlọ́run ẹni sí nǹkan. Lágbára Ọlọ́run ẹni yìí mọ para yín. Ẹni yìí mọ pajá. Lágbára Ọlọ́run àjágbàjọ́ mọ́nú ẹ̀ báyìí. Ìlú Ìbàdàn kò ní bàjẹ́, Lágẹ̀lú kò ní bàjẹ́, Ẹ̀gbá kò ní dàrú. Ẹ̀gbá mi ẹ bá mi ṣe o. Ẹ dákọ̀ yín lẹ́ẹ̀kan sí. Èmi ni Chief Ẹ̀rín Òṣó Iskel Àjàdẹ gbogbo Ẹ̀gbá. Lẹ́ẹ̀kan sí. Olóyè Ẹ̀rín Òṣó Àjàdẹ gbogbo Ẹ̀gbá. Ọ̀dà ká tó máa lọ nínú àwọn àjò kéékèèké tí wọ́n máa pé àpéyà ọdẹ lólóògùn, nǹkan báyìí ń ṣe yín, bóyá lọ mú nǹkan báyìí. Ó wà àwọn bàbá wa ní lọ́wọ́. Ẹ fún wa ní 2 kí wọ́n lè mọ̀ pé olórí gbogbo ọdẹ Ẹ̀gbá òun la gbé wá. Tí ẹ bá máa lo ọkọ̀ ọdẹ kò jẹ́ tó 3 million àgbẹ̀kẹ́gbà kẹlẹ́dà sómi wọn máa mú ìmọ̀ kò ní bàjẹ́ ní ìbànìyàn. A ní kan àtọ́ báyìí àfi sínú wọ̀ àfi sí dòdò àtọ́ sí lẹ́nu kan bá dálẹ̀ ìbọn àtọ́ sí báyìí òtútù àmàmú tó máa padà sàbúlẹ̀ ẹni ìbọn gbalẹ̀. Ẹ̀kọ́ wà ní oògùn àrùn. Àrùn ara àrùn ara yẹn ṣeréṣeré nira. Ẹ̀kọ́ wà. Kákọ́ yìí ok. Iṣẹ́ wálé nìyẹn. Ẹ̀kọ́ wà. Káwọn èèyàn ẹ wà lórí ètò. Káwọn èèyàn ó máa jẹ àǹfààní ẹ̀. Tí inú bá rún ènìyàn. Ní àkókò tẹ̀ jẹ Àjàdẹ. Ok. Tí inú bá rún ènìyàn kan bá pé inú rún ẹgbẹ́ kó lájà ìwé ìfinrin. Kó búyọ sí kó gbó kó mu
tínú ẹ̀ bá ti tú ṣé o máa tú o tí kì bá tú kó lọ núgbẹ kó lájẹwé ejìrì ewé ejìrì kó gbó kó mu kó búyọ sí ẹnẹ iná kó gbọ́dọ̀ dọsibítù lágbára bàbá mi lọ́rùn. ẹ fún wa ní kan sí ẹ fún wa ní kan sí bàbá. ń bọ̀ ṣé ti gba méjì ẹ. ẹ fún wa ní kan sí. ok ìkẹta tó obìnrin bá ń bímọ kọ́ ọmọ ẹ̀ bá ń wọlé kó ń wọlé kó ń jáde ń wá ní bábí kú ọmọ wa kò ní kú àpékọ́rọ̀ ẹni tuntun kóbìnrin kò bá tí oyún bá dójú márùn kó má bọ̀ kó wá sùsù rẹ ní ẹ̀kan ọbẹ̀ bú ẹ sí ọmọ ẹ̀rì má sí kó dẹ bábí kú láyé yìí. àdúpẹ́ bàbá ọdẹ. Olúwa ṣe. ẹ máa lọ rí ẹ máa. àmín àmín àmín. ipò náà yóò tù yín lára. àmín àmín àmín. yóò bá yín lára. àmín àmín. gbogbo ọdẹ wọn ó tì í lẹ́yìn. àmín Jésù. Ògúnlákayé náà yóò wá rọ̀ wá. àmín àmín. yóò wá tì í lẹ́yìn. àmín àmín. yóò bá yín ṣe. àmín àmín. ẹ ṣeun ẹ kú kalẹ̀. mo dúpẹ́.